ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT ẹ kú bójú ọjọ́ ṣe léṣe dáadáa ni mo bá yín tí bá ṣàjókòó mi jẹ́jẹ́ ẹ̀yin obìnrin kan ẹ fẹ́ máa tọwọ́ wọ̀rọ̀ Ọlọ́run má jẹ́ kí àṣà òyìnbó kó ba ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ yín jẹ́ wọ́n mú wa lẹ́rú ẹ tún jẹ́ kí wọ́n máa kó yín lẹ́rú lẹ́ẹ̀kejì àwọn nǹkan tó dáa nínú àṣà òyìnbó tí ò ní kó bá yín òun ni kẹ́ mú àwọn tó ń ba ayé yín jẹ́ tó ń kó bá yín mo sọ fún yín pé kò lè pè yín torí pé àfi ọkùnrin táyé ẹ̀ bá ti bàjẹ́ ló máa gbà lọ́wọ́ yín àwa kọ́ la làṣà Áfíríkà pàápàá Yorùbá àwa Áfíríkà àwa kọ́ la ní àṣà one man one woman or one man one wife àwa kọ́ la làṣà ẹ̀ Bíbélì tẹ́ ń claim pé wà nínú ẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣé Áfíríkà ló kọ Bíbélì ni ṣé ìlú Áfíríkà ni Bíbélì ti wá ṣé ìlú Áfíríkà ní Bíbélì ti wá ṣé ìran wo lẹ lè tọ́ka sí ní ilẹ̀ Áfíríkà pé àwọn náà jẹ́ ìran Júdásì àbí àwọn ni ìran Pétérù àbí àwọn ìran wo ló wá tó jẹ́ pé àwọn náà náwó sí àtìkọ Bíbélì tẹ́ ń claim pé wà nínú Bíbélì níbo ló wà nínú Bíbélì àwa kọ́ la ní Bíbélì ẹ má tanra yín ìwé Ifá òun ni àwa ní nílẹ̀ Áfíríkà àwọn àṣà yìí tí wọ́n ti fi báyé Yorùbá wọ́n ti fi báyé Áfíríkà jẹ́ àwọn àṣà yẹn náà ló sì continue láti máa rí yín ṣé Yorùbá àbí Áfíríkà ṣáwọn lọ ní òrùka àwọn ẹ̀yin tẹ́ ń sunkún tẹ́ ń sọ pé ó ní kó lọ fẹ́ yàwó méjì àwọn pọ̀nrípọ̀nrí baba ńlá kú baba yín ṣé wọ́n fi òrùka fẹ́ wọn in tí mo mọ̀ pé mo bá lẹ́nu ìtàn tí mo bá ní wípé wọ́n máa mú aṣọ funfun wọlé tẹ́jẹ̀ bá ti wà ńbẹ̀ wọ́n máa bu omi síyàwó lẹ́sẹ̀ ṣé baba ńlá kú baba yín ló lòrùka àwọn àṣà tẹ́ bọ́rọ̀ tó jẹ́ pé wòsàndèmí yín fẹ́ donísọ̀ àwọn àṣà tẹ́ bọ́rọ̀ tẹ́ fi ń da tẹ́ wá fi mú ọmọ rogùn tẹ́ fi ń rolé ayé ọkùnrin tẹ́ fi ń domi ayé wọn rú ẹ̀yin obìnrin yìí ṣáwàlá ní òrùka ṣé àṣà Áfíríkà lòrùka ara àwọn àṣà tẹ́ bọ́rọ̀ ni ṣáwàlá ni wedding tẹ́ ń ṣe ṣáwàlá ni white wedding àwa kọ́ la ni white wedding kò sí nínú àṣà wa àwọn àṣà tẹ́ bọ́rọ̀ ni kò dẹ̀ lè pay wa kò lè work pẹ̀lú African men torí ẹ máa sọ pé òyìnbó fẹ́ yàwó kan tó kò lè work pẹ̀lú African men mo sọ fún yín pé agbára tó wà lára àwọn ọkùnrin dúdú òyìnbó ò ní nítorí ẹ̀ one man one woman ó pè wọn outside wọn ni Bíbélì ti wá àwọn náà ni olórùka ẹ̀yin kọ́ lẹ ní ẹ̀yin èèyàn dúdú kọ́ lẹ lórórùka ayé tanra yín òun ló fi fà tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ yín àwọn tí ó jẹ́ pé wọ́n mọ bí libido wọn ṣe rí àwọn náà ni àṣà yẹn ó ṣeé ṣe kí wọ́n fẹ́ ìyàwó kan àtọmọ inú wọn máa sọ pé ajá lọmọ òun káàtì lọmọ òun inú wọn dẹ̀ wọ́n máa ti pinnu láti ilẹ̀ wípé táwọn bá fẹ́ra wọn àwọn ò ní bímọ kò sí tí African man bá fẹ́ African woman àwọn méjèèjì náà expect pé káwọn bímọ even àwọn family gan fẹ́ kí wọ́n rí ọmọ lẹ́yìn ìgbéyàwó àwọn òyìnbó ò kí ń ronú ọmọ lẹ́yìn ìgbéyàwó kẹ́ kó sì dànù òun ló fi fà tó jẹ́ pé mélòó lóyìnbó ń kú tí tó ẹ rí pé wọ́n mú ọmọ wá síbi burial ground wọn pé ọmọ tí ọkọ bí síta ní mélòó ló ń ṣẹlẹ̀ láàrin òyìnbó bẹ́ẹ̀ nítorí pé ẹ̀tàn tó pọ̀ jù láàrin yín tẹ nǹkan tó yẹ kẹjọ kọ́kọ́ yín ṣe lójú ayé yín kẹjẹ kó ṣe tẹ mọ̀ pé àṣà yìí ò kì í ṣàṣà yín àṣà one woman one wife ò ń ṣàṣà yín kò ń ṣàṣà èèyàn dúdú òrùka ò kì í ṣe àṣà wa nǹkan tó yẹ kẹjọ kí wọ́n ṣe kó hàn ṣe òun ló fi dàbẹ́ ni pé wọ́n á ní yín sílé wọ́n á máa pọ́n yín lójú wọ́n á ní yín sílé wọ́n á ní ẹgbẹgbẹ̀rún àlè níta nígbà tẹ́ bá tì wọ́n kún wọ́n pẹnu mọ́ tẹ́ ta àṣà aláṣà fún ọkọ yín nígbà ọkọ bá kú tán ẹ̀yin gangan ẹyọkan lẹ máa bí ètí ọkọ ní sí ẹ̀yin tẹ́ wà nínú ilé ẹyọkan lẹ bí ọkọ á dẹ̀ bí mẹ́rin síta tẹ́ ẹ̀ bá ṣọ́ra gan àwọn ọmọ tí ọkọ bí síta gan wọ́n á ju gbogbo ọmọ ẹ̀yin tẹ́ pera yín ní olórùka nínú ilé lọ wọ́n á dẹ̀ sọ pé according to àkọ́bí ni wọ́n fi ń da yẹ̀pẹ̀ sórí ọkọ nígbà ọkọ bá kú á wá di pé ọmọ tó bí síta gan á kọ́kọ́ bu yẹ̀pẹ̀ sórí màmá ẹ̀ kí á kọ́kọ́ bu yẹ̀pẹ̀ sórí bàbá ẹ̀ kí ẹ̀yin gan tẹ́ wà nínú ilé tó kọ́mọ yín tó bu yẹ̀pẹ̀ sórí bàbá ẹ̀ tó kú àwọn fámìlì tó ti mọ̀ pé wèrè níyàwó wọ́n á ti kọ́ àwọn ọmọ wọn wọ́n á ti kọ́ àwọn ọmọ tó bí síta ńgbà àwọn fámìlì máa mọ̀ pa ti pé wá tán bá ti gbé bàbá ẹ̀ sínú kòtò sáré bu yẹ̀pẹ̀ yẹn kó tó sọ pé fẹ́rù kún ẹrú sáré bu yẹ̀pẹ̀ kó dá sí lórí kó kúrò ńbẹ̀
ẹ̀yìn tó àwọn ọmọ àlè bá ti àwọn ọmọ tó wà ń ta tó bá ti bu yẹ̀pẹ̀ tán làwọn ọmọ ẹ̀yìn ìyàwó olórùka tẹ́ ẹ̀ tọrọ ayé ṣẹ̀ máa wá bu yẹ̀pẹ̀ sórí ọkọ. Àwa kọ́ la lòrùka. Gbogbo àwọn òrùka tó ń jọ yín lójú tẹ́ fi ń pera yín lólórùka yẹn kò ń ṣe àṣà wa. Ẹ mú wa lẹ́rú lẹ́ẹ̀kejì ni. Gbogbo àwọn àṣà pé kọ́kọ́ máa wọ kíchì kò kí ń ṣe àṣà èèyàn dúdú. Tí ọkọ ẹ bá gbà á kò ń ṣe right ẹni pé kí ọkọ ẹ gbà á. Àwọn àṣà yẹn tẹ́ ń tà fún àwọn ọkùnrin yìí kò ń ṣe àṣà wa. Àwa kọ́ la ní Bíbélì. Àwa kọ́ èèyàn dúdú kọ́ ló ní. So ẹ má kó ti Bíbélì fún a black man pé one man one wife tí ò bá wù tó bá wù ẹ jẹ́ kó ṣe. But tí ò bá wù ẹ má fi Bíbélì support argument yín nítorí pé èèyàn dúdú kọ́ ló ní Bíbélì. Àwa kọ́ la ní. Inú ìwé Ifá tẹ́ ẹ bá ti rí ẹ gbé jáde kẹ́ ẹ kó tiẹ̀ kẹ́dẹ̀ wá justify. Ẹ má kó ti Bíbélì fáwọn black men kò lè ṣiṣẹ́. Àwọn tó ní Bíbélì àwọn aláwọ̀ funfun tó ní Bíbélì gan ó lè ṣiṣẹ́ torí pé level libido wọn gan ò high tó èèyàn dúdú. Oko wọn gan ò kí ń le bí okó èèyàn dúdú ṣe ń le. Oko wọn ò kí ń le bí okó èèyàn dúdú ṣe ń le. I'm telling you. Ìdọ̀ àwọn obìnrin wọn lè rí pàǹpà bẹ̀ okó àwọn ọkùnrin wọn yàtọ̀ sí okó èèyàn dúdú. Ilé tó fi ń lé yàtọ̀ sí okó èèyàn dúdú. Wọn ò lè gédì lórí obìnrin bí àwọn èèyàn dúdú ṣe ń dóbò bó ṣe ń gédì lórí obìnrin. Wọn ò lágbára ẹ̀. Wọ́n ló fi dàbẹ́ ni wípé àwọn toys ká kọwọ́ bọ̀ ká fẹnulá ká kíkàbọ̀ nínú ká kíkàbòbò ó rampart wọ́n mọ̀ ṣe dáadáa nítorí agbára tí wọ́n ní láti dóbò kò pọ̀. So Bíbélì yẹn lè ṣiṣẹ́ lọ́dọ̀ wọn one man one wife lè ṣiṣẹ́ lọ́dọ̀ wọn nítorí pé wọn kúkú lágbára àti dó méjì pọ̀ tẹ́lẹ̀. Wọn ò lágbára àti fẹ́ méjì. Bọ̀ nítorí pé ẹ̀tàn tí wọ́n wá tà fún wa wọ́n wá kó wa lẹ́rú ẹlẹ́ẹ̀kejì tí ẹ̀yin dẹ̀ accept tẹ̀tẹ̀dẹ̀ wá ń gbé sórí tẹ̀ fi ń ba yí ara yín jẹ́ ẹ̀dẹ̀ ń ba yí ara yín jẹ́ ni because a níyàwó kan lé ọkàn yín ò ní balẹ̀ á dẹ̀ lálẹ́ tó pọ̀ rẹpẹtẹ ẹ̀dẹ̀ máa sunkún nínú ilé bọ̀ àwọn tó jẹ́ pé Bíbélì jáde láti ọ̀dọ̀ wọn tí wọ́n ní àṣà olórùka tí wọ́n ní àṣà one man one wife wọn ẹ rí pé wọ́n ti máa ń ní agreement wọ́n ní bó ṣe máa ń ṣe nígbà míì gan wọ́n lè má fẹ́ra wọn kó má sòrùka láàrin wọn but wọ́n lè má cheat on ara wọn torí pé agbára wọn go gbé ẹ má gbogbo nǹkan tẹ́ ẹ bá ti gbà báyìí ẹ̀yin èèyàn dúdú ẹ má ń gbà sódì ni ṣẹ́yìn lẹni Bíbélì ni tá bá sọ ẹ̀yin obìnrin ẹ máa ní wọn ṣẹ́yìn lẹni Bíbélì ni ṣẹ́yìn dúdú ló ní Bíbélì ṣẹ́yìn lẹ kọ́ ṣé inú ọ̀dọ̀ yín ló ti ṣẹ̀ wá ṣé yẹn jẹ́ ìwé Ifá yín àbí yẹn jẹ́ ìwé ọ̀pẹ̀lẹ̀ yín ṣẹ́yìn lẹ ní ṣẹ́yìn lẹ lòrùka ṣé òrùka ìgbéyàwó ṣé lọ́dọ̀ yín ló ti ṣẹ̀ wá ṣáwọn pọnrín baba ńlá kú baba yín ṣé wọ́n lòrùka fi fẹ́ra wọn ṣé yẹn jẹ́ omi tí wọ́n ń bù síyàwó lẹ́sẹ̀ ṣé yẹn jẹ́ igbá ayé àtijọ́ ayé ìsí ìganá lo pọtpátọ ayé àtigbá ayé àwọn baba ńlá wa inú basket apẹ̀rẹ̀ báyìí náà máa kó ẹrù ìyàwó sí náà máa sin ìyàwó lọ́lé ọkọ wọ́n dẹ̀ ń rí ọmọ tọ́ wọ́n ní fọkànbalẹ̀ ayé àwọn baba ńlá wa wọ́n á ní pé ní ọjọ́ méje lẹ́yìn tó bá fẹ́ ìyàwó ò ní ṣíjú síta wọ́n dẹ̀ ń rí ọmọ tọ́ àwọn ọmọ wọn lálùbáríkà àwọn gan tún fẹ́ ìyàwó fún ọkọ wọ́n dẹ̀ jọ máa gbé pọ̀ lálàáfíà wọn ẹ̀ ní mọ ọmọ ìyálé mọ ìyàwó àṣà tí ẹ gbà lọ́wọ́ òyìnbó tẹ́ ẹ gbé wáyé òun náà ló ń ba ayé yín jẹ́ àṣà olórùka àtàṣà Bíbélì ṣé ẹ̀yin lẹ ní Bíbélì ni ṣáfíríkà ló ní Bíbélì ni ṣẹ́yìn lẹ ní kó wọn lẹ́rú òun náà ló ń fà á tíyàwó pásítọ̀ fi ń lu mágùn òun ló fà á because ẹ̀tàn yín ti pọ̀ jù ẹ̀tàn yín ti pọ̀ jù oyin rọ́lẹ̀ ń pa fúnra yín ẹ̀yin kọ́ lẹ lòrùka gbogbo àwọn ìyàwó olórùka yẹn borrowed culture ni ẹ̀yin kọ́ lẹ ní Bíbélì Áfíríkà kọ́ ló ní Bíbélì tẹ́ ń quote ẹ̀yin kọ́ lẹ ní mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa sọ pé Quran kọ́ ṣéyàn dúdú ló ní Quran ẹ rí pé àwọn yẹn ò tanra wọn dẹ̀ lè fi wọ́n wé yín nítorí pé uniformity tó wà nínú Islam mi ò ń ṣe mùsùlùmí mo ń ṣe kírísítẹ́nì but uniformity tó wà ń bẹ̀ bó o bá lọ sí kútú ẹnjí the same fatia náà máa fi kírun bó o bá lọ sí kàfàǹṣà the same bismillah náà máa sọ
bó bá lọ sí Dùgbẹ̀, Zuri is Zuri anywhere, Ashri is Ashri anywhere, Maghrib is Maghrib anywhere, Zubu is Zubu everywhere. But tó bá ẹ̀yin ẹlẹ́tàn tẹ́ ń tọra yín yìí, bẹ́ẹ̀ bá kúrò ńbí bẹ́ẹ̀ bá lọ sí Kàfàǹṣà, ẹni tó lọ Catholic ó lè lóhun ò lè worship ní gospel church. Ó lè ní ohun ò lè worship ní Serafu, ohun ò lè worship ní Sẹ̀lẹ̀. Ní uniformity kankan yìí lẹ máa sọ̀rọ̀ fún mi. Uniformity wo ló wà láàrin yín? Àwọn ẹlẹ́sìn tí wọ́n sọ wípé mẹ́rin yẹn, wọ́n a mọ̀ pé ìkọ̀kọ̀ nu wọn tó jẹ́ kàńdá nínú rẹ̀ sí wà. But àwọn ní mẹ́rin yẹn uniformity àárín wọn ẹ lè fi wé ẹni wọn dẹ̀ ń tanra wọn. Àwọn dẹ̀ ló ní uniformity jù. Anywhere you go, Fatia tó máa fi kírun ló máa fi kírun. Tó bá tiẹ̀ gbọ́ ẹni sura mọ́, bó jẹ́ Fatia yẹn nìkan ló mọ̀, bó bá ti ń kírun òun lọ ni. The same time tó máa kírun, the same time no máa kí Zuri, but ojú ọjọ́ kò lè yàtọ̀ síra wọn tó ní ìrun tó yẹ kó kí tórùn bá yọ, ó ní tó yẹ tó kí tórùn bá wọ̀, ojú ọjọ́ kò lè yàtọ̀ síra wọn. Ní uniformity wọn you cannot compare. Àfi tẹ́ bá fẹ́ parọ́ tọra yín. Ẹ̀yin tẹ́ ń tọra yín, tẹ́ ń gbé Bíbélì náà, ṣẹ́yin lẹ ní ni. Uniformity wo ló wà láàrin yín? Tẹ́ máa ní one woman woman, ṣẹ́yin lẹ ní, ṣòro ka yẹn ti yín ni. One woman one wife yín, ọ̀pọ̀lọpọ̀ yín ìyàwó kan lẹ máa nílé ẹ ní fílọ́kàn balẹ̀, ẹ dẹ̀ máa ní bí 20 níta, àlè níta. Nígbà ẹ bá kú tán, àwọn ọmọ àlè gan máa ju ọmọ ìyàwó ilé yín lọ. Níbi tí ìyàwó ilé sì wait in the Lord, ẹ ti fokó kàn káàkiri, ẹ ti bímọ jọ. Nígbà wádìí ọjọ́ tó bá máa sin yín, àwọn ọmọ tó wà níta, ó lè jẹ́ pé bí èyí ẹ̀ náà máa gbà lọ́wọ́ ra, àná máa kọ́kọ́ bu yẹ̀pẹ̀ sórí òkú. Kí èyí tẹ́ pè lólórùka gan tó bu yẹ̀pẹ̀. Àníkẹ́ yé máa tọrọ. Ó dijọ́ tẹ́ bá ti gbà báyìí, kí ìyà tó yé máa jẹ yín obìnrin. Ó dijọ́ tẹ́ bá ti gbà kámú, tẹ́ bá mọ̀ pé àwọn borrowed culture yìí, àwọn àṣà kan wà, àwọn tí ò bá ti dá, tí ò bá ṣe yín láǹfààní, ẹ drop ẹ̀. Èyí tó bá ṣe yín láǹfààní ẹ mú. Ara àmọ̀jù náà nìyẹn. Ìlú tí ibi tí ọ̀pọ̀lọpọ̀ yín stupid dé nínú ìlú yín. Ní jẹ́ kọ́ ọmọ yín sọ Yorùbá. Níbi tẹ́ ń gbé níbi ilẹ̀ tó ti ń sọ Yorùbá. Ibi tí ọ̀pọ̀lọpọ̀ yín ṣe kíní dé. Àwọn òyìnbó tún lọ ń kọ́ Yorùbá, wọ́n ń kọ́ Gẹ̀ẹ́sì ní ìlú wa. Mo gbọ́ pé ìmí ìtúnu ó fẹ́ máa fi Yorùbá lecture. Ìlú tó dẹ̀ ti ń sọ èdè wọn gangan, òun ni wọ́n mọ̀wé jù. Ìlú tó ń fi èdè wọn gangan kọ́ wọn náà mọ̀wé jù. Ẹ̀yin á máa fi òyìnbó, ẹ máa fowó lọ kọ́ Gẹ̀ẹ́sì, àwọn òdẹ̀ ní ẹ̀fà fi owó kọ́ èdè yín. Gbogbo àṣà wọn lẹ fẹ́ mú. Bí pé kẹ́ni kọ́kọ́ bọ́ sí kitchen kó so oúnjẹ fún yín, kó bá yín fọ pátá, kó fọṣọ, kọ́kọ́ bá yín gbálẹ̀. Àwọn àṣà tí ẹ pé ṣé bàbá tó bí yín ṣó lè sọ fún ìyá, ṣé ìyá yín lè sọ fún àwọn bàbá ńlá wa, àwọn bàbá yín, ṣé ìyá ńlá ìyá yín lè sọ fún wọn pé ẹ gbálẹ̀ ẹnu ilé? Ìyá ńlá ìyá yín lè sọ wípé ẹ so oúnjẹ sílẹ̀, ṣé wọn ò dẹ̀ lálùbáríkà? Ṣé àwọn ọmọ wọn ò lálùbáríkà? A máa sọ̀rọ̀ ẹ máa ní encourage ta ni, ṣẹ́yìn lẹ làṣà ni, ṣẹ́yìn lẹ ní ẹ̀yin lẹ ní Bíbélì ni, ṣé Bíbélì jẹ́ ìwé fa ọjọ́ pẹ̀lẹ́ ni? Ṣójọ́ pẹ̀lẹ́ ni? Ká bá ní ká fọ̀rọ̀ sẹ́nu ká dákẹ́, ṣé Bíbélì jọ́ pẹ̀lẹ́ ni? Wèrè nu yín lè ní wọ́n ní kó máa lábò, kò ń ṣe àṣà òyìnbó ní kán lábò. Bó bá ṣe wo anybody ló ṣe lè báyàwó ẹ̀sùn. Bọ̀ yí pé à ń lo ring, one woman one wife, inú Bíbélì tẹ́ ń quote, ẹ̀yin kọ́ lẹ ní Bíbélì, kò ń ṣàṣà Áfríkà. Áfríkà kọ́ ló ní, àwa kọ́ la ní. Àṣà òyìnbó ni, àwa kọ́ la ní Bíbélì. Ọ̀rọ̀ Ọlọ́run ni lóòótọ́, bọ̀ kò ń ṣe ilẹ̀ Áfríkà, kò ń ṣe ilẹ̀ adúláwọ̀ ló ti ṣẹ̀ wá. Kí ni problem yín tẹ́ ń gbà ká? Kí ṣe ilẹ̀ adúláwọ̀? Pẹ̀lú bẹ́ẹ̀ ṣe lẹ́ni náà, kò sí àjọṣepọ̀ láàrin yín, kò sí uniformity. Catholic ò lè travel kó lóun fẹ́ lọ ṣẹ̀sìn ní inú apostolic church apostolic. No. But anywhere tó bá ní bismillah, everywhere ní uniformity yẹn wà ńbẹ̀. Wọ́n bá tiẹ̀ máa padà para wọn ọ̀rọ̀ èdè kan náà, uniformity yẹn wà ńbẹ̀. O lè lọ sí ẹni ìlú ló lè wọnú mọ́ṣáláṣí kó lọ kírun. What are you talking about? Wọ́n dẹ̀ tọ́ra wọn mẹ́ni ṣé àwọn olọ́lọ́run tó ń sìn ni? Tẹ́ bá dẹ̀ wò nínú kíní wọn, bí marriage ẹ bá ṣe kéré tó ni àlùbáríkà ẹ ṣe máa pọ̀ sí. Ẹ̀sìn wọn ò fàyè gba marriage ńlá,
bí marriage bá ṣe rọra rí kéré tó làlùbáríkà ṣe máa pọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ yí owó tó yẹ kẹ́ fi ṣe oríire ẹ ti fi ṣe marriage má ṣe marriage tán ìjà wá bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó ńgbà bọ́n bá róúnjẹ jẹ kárí mi ẹ̀yin lẹ máa ń ṣe kárí mi jù ẹ wá máa kóòtù bíbélì Ghana ní Galilee ńgbà tí wọ́n ṣe wedding kí ni Ọlọ́run kí ni Jésù ṣe ńgbà tí ò sọ tí mọ́ tó bá lówó ọtí àpọ̀ rẹpẹtẹ náà ẹ̀yin lẹ ń ṣàṣejù marriage yín ò dẹ̀ kò dúró marriage yín ń bàjẹ́ nítorí pé ẹ ti gbọ́rọ̀ culture tó ń ba ayé yín jẹ́ èyí tó da ní culture òyìnbó ò da èyí tó da tí ò ní bàgbé sí ayé ẹ̀ jẹ́ ni kò mú even as ọmọ as ìyá máa sọ fọ́mọ ẹ pé ìwà tó bá da nínú mi ni kò mú èyí tí ò bá da nínú mi drop ẹ èyí tó da nínú ẹ ní kẹ́ mú ṣe rí èyí tẹ́ mú wọnú ẹ ti marriage culture tẹ́ lọ mú láta ara àwọn òyìnbó ti marriage yẹn kò pé yín ẹkún ló ń padà wá bá yín ìbànújẹ́ ló ń padà fà fún yín kò pé yín ẹ mú tí àwọn baba ńlá baba wa ṣe fi lélẹ̀ ẹ lọ mú bó ṣe fi lélẹ̀ láyé àtijọ́ tó bá kọ́kọ́ bí ọmọ wọn wà kọsẹ̀ jayé ẹ lọ mú bó ṣe fi lélẹ̀ àwọn tó fi lélẹ̀ yẹn wọ́n ní odò tó bá gbàgbé orísun ó ń gbẹ ayé yìí ti ń gbẹ torí ẹ ti gbàgbé orísun àwọn ríǹgì yín yẹn ń fìyà jẹ yín ni ẹ̀yin náà mọ̀ pé fake ni ríǹgì tẹ́ ń gbé sọ́wọ́ kiri ó ń fìyà jẹ yín ẹ kàn ń gbé ríǹgì dọ̀wọ́ ìbànújẹ́ kún ọkàn yín ẹ gbé ríǹgì sọ́wọ́ ṣùgbọ́n ẹ̀yin kọ́ lẹ lọ́kọ ẹni tí ò lo ríǹgì gangan ó gbádùn ọkọ jù ẹ̀yin tẹ́ ẹ gbé ríǹgì òfò sọ́wọ́ lọ ẹni tí ò lo ríǹgì ọmọ tẹ́ ẹ bí ọmọ tí ó ti lọ bí síta ó ju àwọn ọmọ ẹ̀yin tẹ́ ẹ ní ríǹgì ranu òṣìwò lẹ́ ń gbé àwọn tí ìyà ń jẹ jù lẹ́yìn lẹ́yìn àwọn àṣà tí ò ń ṣe ti yín tẹ́ ń kánlé tẹ̀dẹ̀ ń kàràmọ́ bíbélì wá jẹ́wọ́ Ifá ti aláwọ̀ dúdú èmi ò sọ pé bíbélì mi ò believe nínú bíbélì o but ẹ má gbé wá bá mi kò kí ń ṣe àṣà yín mi ìláṣà àwọn nǹkan tí ò bá kí ẹ má máa quote ẹ fún mi pé the God said kìnnì kan shall leave the man kò ń ṣe àṣà yín kò ṣiṣẹ́ pẹ̀lú African men verse yẹn nínú Bible kò libido African men ó high ju verse yẹn lọ nínú Bible kò ṣiṣẹ́ otherwise ẹ máa jàṣán ni torí pé àwọn ọkọ yín á máa bímọ síta ń tẹ́ ti fọkàn lé kó má jẹ́ pọ̀pọ̀lọpọ̀ yín á máa ní depression àti wèrè ńgbà ọkọ bá kú tán bó dẹ̀ ṣe ń ṣẹlẹ̀ nìyẹn àwọn tí wọn ò tọ́ra wọn ìjẹsábà rí wọn kí wọ́n para wọn ìjẹsábà rí pé kí ọmọ mùsùlùmí kọ́kọ́ sáré kó pa ọkọ ẹ̀ kò ń sábà wọ́pọ̀ torí wọ́n ti máa ń gbà fọ́lọ́run láti lẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ pé bíbélì ẹ̀yin náà lẹ́ ń para yín ẹ̀yin lẹ́ ń tanra yín jù ẹ̀yin ni pásítọ̀ yín ìyàwó yín wọ́n lu mágùn ẹ̀yin ni ẹ̀yin oríṣiríṣi ń ṣẹlẹ̀ sí ní nǹkan tẹ́ ẹ̀ expect nítorí pé ẹ ti ń tanra yín jù pẹ̀lú ríǹgì òfò tọ́pọ̀lọpọ̀ yín máa lóun display kò kí ń ṣe ríǹgì ò kí ń ṣe kò ń ṣe àṣà wa ayé àtijọ́ omi náà ń bù síyàwó lẹ́sẹ̀ ayé àtijọ́ apẹ̀rẹ̀ náà fi ń du ẹrù ìyàwó lọ́lé ọkọ wọ́n dẹ̀ ń lálùbáríkà marriage wọn dẹ̀ ń last ẹ lọ jókòó jẹ́ ire o dàbọ̀.